wọ́n dàbí àbáàdá. Wọ́n wí bẹ́ẹ̀ mọ́ o. Láyéláyé ẹ má jà gbọ́ lẹ́nu ẹ mọ́ o. Bá a bá lè sọ mí dépò sí bí wọ́n rí fọ́tò rẹ̀ lára wa. Masha Allah. Náà yìí tó kù tá a máa lò náà nù. Lillahi qawmun wa hum fin nasi abraru. Àbí ogun wo la sẹ́ẹ̀tì táwa kó bá yín lè yín. Alhamdulillah. Ogun wo la sẹ́ẹ̀tì táwa kó bá yín lé. Wọ́n á ní wọ́n àjọ àwọn bàbá wọn àwọn oláwájọ. Ilé yín ló máa létí pọ̀ kò sí ní létí wa kí ló. Lillahi qawmun wa hum fin nasi abraru. Ọ̀rọ̀ burúkú ni ẹ kàn máa sọ pé nàkí búburú ni máa fèsì yìí ṣe ní fèsì. Wọ́n náà ṣe ń fọ̀ bọ́ọ̀lọ̀ mi. Èsì tí ń fọ̀ òní fi hàn pé ìyẹn sọ máa lè. Bàbá mi náà máa fèsì ni. Man qala ma'un. Man qala ma'un. Fahum ma'un ligullatihi. Èpè náà lá máa jẹ́ fún gbogbo ẹni bá pè wá ní omi. Man qala narun. Àmà rẹ̀ ń gbẹ fún náà ní. Man qala narun. Àwọn ẹni tí ò dá wa mà kọ́ máa fà ní wọn. Ayé wo orí bíi ti yín. Fahum ya wayyahu narun. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀. Alhamdulillah. Lọ́dún tí mò ń lọ. Ọ̀rọ̀ mi lè má jẹ́ ọlọ́mọ bí n tẹ́ torí ẹ̀ pè mí. Súrátùl Bákọ́rà. Ọ̀nà mélòó lọ́lọ́run ti sọ̀rọ̀ màálù. Ó yà lọ bòmí ni. Torí ẹ̀ má jẹ́ Bákọ́rà rẹ̀ mọ́. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àgbà ọpẹ́ tí mo bá yín dún ni pé ẹ tọ̀ síbi títọ̀ yín ó ti ro táfi mọ̀ pọ́kùnrin ni. Ẹni tó da Islam rú lẹ́ni tí ò sì ní tò mọ́. Kò ní ṣe kí ni? Tí ò ní tò mọ́. Kò ní tò mọ́. Nítorí mo fẹ́ sọ yìí. Àwọn kan lọ kéwú ní Kọ́tọ́rù. Bẹ́ẹ̀ni. Àwọn kan lọ ké ní Saudi. Àwọn kan lọ ké ní Cairo. Kálukú lọ ké káàkiri nínú ìlú kan náà. Àwa adarí dé. Ṣé mọ́sáàbù kan náà ni wọ́n ń lò? Ta ni ò ní fẹ́ púfù àfa rẹ̀? Kò sí. Kálukú ni ó fẹ́ gbéṣẹ́ tàfà rẹ̀ ṣe sí lára jáde. Ìfẹ́ gbéṣẹ́ yẹn jáde ní ń dá sílámù rú mọ́ wa lọ́wọ́ báyìí. Àwa ní ìgbà fúnra wa. Gbogbo àfáà tí o bá fẹ́ jẹ́ kẹ́yìn òun parẹ́. Ibi o ti kéwù ni o mọ ọmọ kéwù rẹ lọ. Òun ni o mọ ọmọ rẹ lọ. Tó o bá ti pín ọmọ rẹ yẹ́lẹyẹ̀lẹ ẹ̀yìn rí ó dàrú. Ọpẹ́ tí mo bá yín dúró nú o. Alhamdulillah. Ọpẹ́ tí mo bá yín dúró nú o. Alhamdulillah. Fún owó ń súnfí. Ṣé kò rí ẹ pé ayé rẹ ò bàjẹ́ àwọn àbáyé rẹ jẹ́ òun bá yá rẹ jẹ́. Òun lọ mọ́mọ́ rẹ lọ́dọ̀ Sáláfí kan hàn kí wọ́n kọ ní tàfíìsù ìwọ ò mọ Kùránì ni. Bó bá ti bú ọba ti lọ àwọn Sáláfí ó wọlé wa. Ayé ẹ̀ dàrú nù. Ẹ dákun ṣé mi ìsọsọkúsọ o. Alastarat Shukran. Naam. Tó o bá ti kéwù àwọn tó o bá fẹ́ àwọn ni o mọ́mọ́ rẹ lọ fún. Èdè bó ti fẹ́ jẹ́ kẹ́yìn rẹ yírí nù. Azimu usulaka. Àwọn èpè kan bẹ kò sí ẹni tó ga láyé tó tẹ̀ ẹ́ ṣépè fún. Gbogbo ẹni tí wọ́n wá ń ṣépè fún kọ́lé pè é ràn. Olúwa mi. Àwa kan ń bẹ láyé ferídé pẹ̀lú là ń jẹ́. Nítorí kí ni? Naam. Asimu usulaka. Pàtàkì abàrà bí a ti dìde. Bíbẹ̀ yẹn bá ti wó làwa náà ó wò. Bíbí ò bá ti wó àlè wò. Ó ní wọn kọ́ máa ń kéwú máa ń márígáàsì. Mo lọ bí láti kọ́ wọn ń kéwú àmọ́ wọn ní kọ́ wọn ní márífà.
ìsìlẹ̀ wùsùlà. ayé rẹ̀ bàjẹ́ nù rí odùn mọ́ nísìnyí. bó ti ń kí bàbá rẹ̀ kọ́lọ́mọ rẹ̀ ń kí ọ. Allah. ìyẹn lọ̀gá àbànújẹ́ rẹ̀ tó wáyé wá rán ọmọ rẹ̀ wá ṣe salamu aleykum. ọmọ tó bí o sì tó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún bàbá ẹ̀. Allah. fúnra rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ fàbànújẹ́ ayé kọ́ ló ṣe ẹ́. Allah. azim. àbímọ wùsùlẹ̀kà. yá fatan kaita sàdá. ìsìlẹ̀ wùsùlà. liman qalati wùsùlùn. ayé máa búyàn. ìtàn òdàrú lérí tí wọ́n fi bú ànábì. sallallahu alayhi wa sallam. má sá fún káyé má bú ọ. kọ́lọ́n má gbèbú aráyé mú wí lára rẹ ni o sá fún. Allah. gbogbo èébú tí wọ́n bú ànábì à ń tún gbọ́ dì sí èwo ló wá ṣe lára ànábì. sallallahu alayhi wa sallam. innahu la majnun. ǹjẹ́ wọ́n lá ànábì yẹn o wèrè hánàún ni dìgbòlugi ni sànábì wá ya wèrè ni. sallallahu alayhi wa sallam. sànábì wá ya wèrè ni. sallallahu alayhi wa sallam. bó bá lè yorùbá ànábì ò ní ya wèrè. sallallahu alayhi wa sallam. àsìmù òṣùlẹ̀kà. òṣùlẹ̀kà yá fatan kaita sàdá. ẹyọ kan tí mo kọ́kọ́ rí tí mo rí bíbà yìí pọ̀ àmọ́ ẹ jẹ́ mú láti bẹ̀rù. ìbílẹ̀. bá bíbù ọ̀bẹ tá a fi pa màálù ò tó màálù àmọ́ tí n bá ń kún díẹ̀díẹ̀ yóò gé tán. Allah. ìbílẹ̀ wùsùlà. liman qalati wùsùlùn. gbogbo àwa àfa tá à ń sáré bọ́lá owó ti da sálábí kọ́ ló mọ̀ ọmọ rẹ lọ fún. kí ló fẹ́ jẹ́ kó máa ṣe. Allahu akbar. sáàsùn rárá. àbá mi ti sùn o. hayi. má pín ọmọ rẹ kiri. tọ́. èèyàn máa gba àlùbáríkà kiri. àmọ́ dèdè ibi tó o bá fẹ́ kékẹ́yìn rẹ rí ètè ibẹ̀ ni o mọ̀ ọmọ rẹ lọ. Allah. ó wá kù lọ́wọ́ àníyàn rẹ̀. Allah. níjọ́ tí mo fẹ́ wálẹ̀ yìí. alhamdulillah. bàbá wa ní ọ̀hún Radiyallahu kò ta'ala tí anhu. ìjókòó jòkó. bí n bá fẹ́ kí ọ ní mà kí ọ níbi tó bá wà máa wá lọ lọrin. Allah. gbogbo owó ọmọ ẹni ńlá tó ń wá bí gbọ́ mi ìgbà mẹ́ta ègbè èèyàn tọ́. àti wo obìnrin náà gbọ́ mi ìgbà mẹ́ta ìgbà mélòó mo pé mẹ́ta. gbogbo bọ́lọ́run ó ti sí ọ lára àgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Allah. 30 àkọ́kọ́ tó lò tó fi pé 30 years àwọn òbí rí ó fi sí ọ dé. ayya. ó wà lọ́wọ́ ìtọ́jú ó wà lọ́wọ́ ìdààmú ó wà lọ́wọ́ kí ló ṣe báyìí sí. tọ́mọ bá ti pé 30 years ẹ filẹ̀ kó sáyé rẹ̀. tọ́. ó kú bọ́lọ̀ ń dára bó bá ti fẹ́ lára ẹ̀ àti sí ọwọ́ tiẹ̀ náà bó ti ṣe tàwọn kan. Allah. sallallahu baqa'ahu. tó bá ti pé kí ni. ọgbọ̀n ọdún. bàbá ni máa wá lọ lọrin. radiyallahu ta'ala anhu. bó mo fẹ́ lọ wọn á ní ẹjọ́ lọ lé kéwọ́ lágbájá ẹjọ́ lọ tàmàdò kálukú wọn ń sọ gbogbo àwọn àbúrò àwọn mìíràn jèjì àwọn khalifa mukadam gbogbo wọn ẹjọ́ lọ báyìí nǹkan kan bí ò bá fi rí bá ti fẹ́ ẹ̀yin ọlọ́run títí ẹ̀yin kọ́ lọ́lọ́run dójú tì àwa tẹ ẹ tọ́ yìí lọ́lọ́run dójú tì. Allah. radiyallahu ta'ala anhu. bàbá ní ibi tí mo fẹ́ jí ọ lọ ọ̀dọ̀ mi kábàrà ni. radiyallahu ta'ala anhu. tó bá sì kó ń bẹ́ máa lọ́dọ̀ Ṣọlágbẹrú damallahu hayata. bí méjèèjì tí mo fẹ́ jó lọ nù. wọ́n ní mi kábàrà ní sàtífíkẹ́tì mo ní sàtífíkẹ́tì kan mo ní owó àgbà láyé. Allah. iṣẹ́ tó fẹ́ ṣe tó fi kú bẹ́ẹ̀ni ló ti gbètò ó ti wà ńlẹ̀ ẹnìkan ò ní béèrè sàtífíkẹ́tì lọ́wọ́ rẹ̀ tí kú. illallah. wọ́rọ́ pèlè káàbà radiyallahu ta'ala wọ́n ti sọ anhu. fún mi nù. kíyàn máa wá sọ fúrú mi nísìnyí pé kó mú sàtífíkẹ́tì rẹ̀ jáde èmi láti fi ṣe kíni. Allah. sọ pé ń wáṣẹ́ lọ́dọ̀ dádì ẹ̀ ni. Allah. àbímọ òṣùlẹ̀kà. ó ní ń wáṣẹ́ lọ́dọ̀ dádì rẹ̀ tó fi ní mú sàtífíkẹ́tì mi jáde. sàtífíkẹ́tì yóò bẹ̀ pàn yẹ ẹ̀.
تفتح كي تزداد إسلام وصولا لمن قلت الوصول. Nígbà mo débẹ̀ ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí n lè mú ń bẹ̀ mo rí mú pípé. Alhamdulillah. Mo pé 30 years ni bàbá ṣaláìsí. Radiyallahu ta'ala anhu. Wọ́n sì pẹ̀lú ọjọ́ orí mi. Mo pé 30 years ni bàbá ṣaláìsí. Radiyallahu ta'ala anhu. Láti 30 years mo ti wá wà nù ogun Hai. títí dìsìn. So ẹgbẹ́ ìwọ ti pé 30 years nísìn ranù lóyìn ṣe kiri. Allah. Wọ́n yìn ń bọ̀ ọ́ ṣe é ni ò tí ì dá ṣe. Ya salam. Ìwọ títí ẹ náà ń kú díẹ̀. Ọdún kan àbọ̀ ni mo lò lẹ́yìn. Ọdún kan àti àbọ̀ ni mo lò lẹ́yìn bàbá ṣaláìsí. Radiyallahu ta'ala anhu. Wọ́n ní kí wọ́n á lọ gbá, kí wọ́n á làwo, kí wọ́n á lọ kọ́tọ́rù, kí wọ́n á lọ gbogbo ibi tí wọ́n ní kí wọ́n á lọ. Bàbá ní ìgbà. Allah. Àní kó má jáde kí n máa wò ó. Wastaqi waqita. Àwọn tó kù rẹ̀ ni ó jáde ẹ fòun lẹ̀. Wàdúrà dáìmọ̀ màwù. Àníyàwó ni wọ́n lérí bó ti fẹ́ jẹ́ kó ọmọ rẹ jẹ́. Allah. Ó kàn rìn kiri, ó ń jẹgún kiri. Lágbájá ra mọ́tò èmi náà fẹ́ rarú ẹ̀. Lágbájá kọ́lé èmi náà fẹ́ kọ́lé ẹ̀. Eré rẹ̀ dàrú ni ó ní kó lẹ́bù bẹ́ẹ̀. Allah. Wa'lam bi anna rida. Bọ́lá rẹ̀ ṣe fẹ́ rí ni. Yakhussu man Gbogbo hara. ohun tí mò ń rí lára yín nìyẹn o. Mi ń fọ́ fún yàn o. Nítorí tẹlifíṣàn tó gbé kalẹ̀ yẹn mo ti níran tí ń wò láláì kò rí tẹlifíṣàn. Allah. Kò níjọ lójú fún mi. Ó kàn ń sọ tiẹ̀ ni. Èmi tí mo ra tẹlifíṣàn sílé tèmi ẹ báwọn ìyàwó mi wò. Allah. Pé mo ti ráyè pẹ̀lú burúkú tí wọ́n fi ń léèyàn kiri. Allah. Wọ́n bá lè lé láàárọ̀ láago 8 wá kásẹ̀ lẹ́sẹ̀. Olóhùn wo núùsì níìsì orí rẹ̀ núùsì orí ikú wo ló gbọ́. Tá a sọ fún ọ pé Boko Haram ń bọ̀ wá sádùúgbò yìí. Èyí tó gbọ́ lánàá kí ló fi dà? Kí ló fi dà? O ní wírídù ṣubú o ní láàsì mí. Allah. O ní láàsì mí. Allah. Káàrin òbí láyé lọ́mọ rẹ̀ ò ní ṣàdúrà fún bó bá kú. Allah. Nítorí kò já ogun tán ó tún dáa dúró dọmọ ni. Illallah. Lawla alladhina lahum wirdun yakumuna. Awilladhina lahum sardun yasumuna. Ladukidi kataridukum min ta'tikum bara. Fa'innahum qawmun su'in la tuti'una. Bó bá lè Yorùbá nábì Ọlọ́run ó fọmọ dùn ọ́ nú. Sallallahu alayhi wa sallam. Ó ń bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o. Alhamdulillah. Hamudan. Hamudan fahamudan li rabbil khaliqi yassaru. Shukran li mawla li wara lil khaliq mukhtaru. Àwọn ẹgbẹ́ yín bẹ ti rí ìyá, àwọn ẹgbẹ́ yín kan ń bẹ àgbétì náà yìí ń gbé. Tẹ́yìn ti pé mẹ́ta yìí. Allah. Wọ́n yí bẹ lérí àgbétì. Ayi. Wọ́n ń tẹ̀sí ẹ̀wòdì sí náà ni. Yes. So gbogbo ohun tí ó jẹ́ lẹ́yìn wọ́n ti lè dá síbòmí. Allah. Hamudan fahamudan. Ẹ ti tètè síríọ̀sì jù. Hamudan fahamudan li rabbil khaliqi yassaru. Ẹ fi kádàrá yín ta yín. Àkọ́bí ọmọ òsínú sókà. Kò sínú sókà. Àyà. Bẹ́ẹ̀ ṣe tó yẹn, ètè bí sáàsì ní ṣe dìde yẹn, ó ti tóbi jù yín lọ lójú mi. Allah. Ẹgbẹ́ abẹ́ dáhùn, ojú ọ̀la lèmi fi ń sọ̀rọ̀ kìí sojú èdè. Allah. Ọlọ́run. Alhamdulillah. Nígbà tí mo jí, ń bá wago, mo wo fóònù, ìrìn kẹ́ ẹ pè mí. Àwọn miss call tí mo rí, Àbí kèésì òní mọ̀ ni. àbí kìí ṣe ní mọ́ ni. Bí n bá ti sùn, tí fóònù mi dún mi ní tají, kò tó bá tásìkò tají mi, Bẹ́ẹ̀ni. máa tají. Wọ́n á tají ń bá pe bàbá mi bùn náà. Àbí èsè ní mọ́ ni. Alhamdulillah. Ó lé ní náà ni. Ó ní wọ́n yìn ṣe búrúdà lọ́wọ́. Ṣé kémi wọnú iṣẹ́ mi? Àní ẹ̀já pè wọ́n. Àṣùbà ni
prógámù wa máa jẹ́ tẹ́lẹ̀. Ahyakumullah. Wọn à tètè gbé prógámù fún wa nínú ogún tá a jẹ lọ́dọ̀ àwọn tó bí wa nù. Radiyallahu Wọ́n ta'ala. tètè gbé prógámù fáwọn bàbá wa náà. Bí kílẹ̀ ti máa mọ́ lọ káwọn èèyàn ti dìde lórí àga. Allah. Ó já sí pé àwọn ẹni tádùn àwọn fẹ́ gbàdé lẹ́nìkan náà sẹ́kù. Allah shukira limala liwara lilikholiki mukhtaru. Bó bá lè yọba nẹ́bí nínú bọ́jẹ́tì tí wọ́n ta Nàìjíríà yọ ọlọ́run ó kó ìtò pọ̀ fún ọ. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn àfáàsá ti mú yẹn dání. Ibi tá ti ń kọ́ ọmọ dáadáa rèé ibi kọ́ bẹ̀ ní kọ́ ọmọ mi wá lọ ṣé wà àwọn jọ pé ọ̀la rẹ̀ dà. Allah. Ibi tá ti ń kọ́ ọmọ dáadáa ibi tó ọ̀la rẹ̀ ó ti dà. Hayya. Kí náà ń kọ́ wọn tó dà. Hey. Wọ́n ń kọ́ wọn kẹ́ ẹ má kúnlẹ̀ kó bímọ. Allah. Wọ́n bá ti dàgbà kí wọ́n ra mílíkì kí ìṣẹ̀sán yá. Ìwọ̀mú tí wọ́n mú ń gbá sẹ́yìn ni wọ́n ń kọ́ wọn dáadáa. Allah. Ẹni tí yóò há Kùránì ṣé wọ́n ní yóò wọ̀ náà ni. La. Kọ̀mpútà ló há Kùránì jù. Kò sí tó há kọ̀mpútà tó há Kùránì tó kọ̀mpútà. Ń bẹ yàrá mi. Àgbọ́mọjúmọ́, àgbọ́dàárọ̀, kí e pa àfi tí bátìrì rẹ̀ bá kú. Allah. Níbi tí wọ́n ti ń ṣe tààfíìsùn ni ó mú wọn lọ. Bẹ́ẹ̀ ni ó mú wọn lọ. Fún rẹ̀ ló tú ẹ̀yìn ẹ̀ ló tú lékéwù rẹ̀ ló tú ọ̀la rẹ̀. Ẹ já kíyèsí gbogbo àwa àfa Masha Allah. torí ọ̀la wa. Hayya. Ọba tí mọ́mọ́ rẹ lọ́ọ̀yà yín tó mú lọ́ọ̀yà yín tó mú lọ́ọ̀yà yín níjẹ́ o bá lọ tán èyí tó jà lífà ìkan kan wá látẹ̀yìn ni. Ẹ bá wọn máa rin àwọn ọmọ ẹ̀yìn wọn máa sán lérí. Allah. Pé kí ló dé àpáyàn àsì ní ẹkú àmẹ́jẹ́ káwọn àfa àtiwá náà wà. Allah. Ẹ ti gbé wọn lẹ́ẹ̀mejì ogun bàbá wa jọ ní. Allah. Jẹ́bẹ̀ á dàrú nu ẹ̀yìn ó dàrú náà nù. Allah. Ó dàrú náà nù. Jábẹ̀rẹ̀ wá sí a'udhu billahi minash أعوذ shaitanir بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم malaikatahu yusalluna ala nabiyyi. إن الله وملائكته يصلون على النبي Ó márùn-ún ti lu eléyìí. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Èyí tá à ń ṣe yìí ní jọ́ náà. Mo tún bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níjọ́ ẹ ti Alhamdulillah. bẹ̀rẹ̀ ìrìn àwọn ẹni Ọlọ́run ìṣesí wọn gíga wọn òun lẹ̀ ń pọ́n. Allah. Àlémi ó sà débẹ̀ ni. Àlémi ó sà débẹ̀ ni. Àlémi ó sà débẹ̀ ni. Gbogbo ẹni tó bá fẹ́ ga láyé ò ní ga ní máa pọ̀jù látẹlẹsẹ̀ rẹ̀. Kai. Ò ní gúnkè, ò ní lọ, ò ní débi tí ò ń lọ. A ní sáyè má rí bá ti jòkó yìí. Allah. Ẹ lọ́jà kún, ẹ rí wèrè ń bẹ̀. Ìrọ̀lẹ́ pa kèkún. Bẹ́ẹ̀ni. Ọjà tó bá jẹ́ ọjà ńlá tó kú pin ẹ Bẹ́ẹ̀ni. bá wèrè ń bẹ̀. Ayakumullah. Kò sí ẹni tó ga láyé tí ò ní mùnáfìkì lára. Allah. Àwọn tá a sì ń pè mùnáfìkì yìí àwọn ẹni tí ò ṣe yọ sọnù nínú ara ẹni ni. Allah. Wọ́n èsì ń ta mùnáfìkì èsì ń ta. Yarumu wadahallahu wallahu yarfa'uhu wa yabtagi yadmuhu wallahu yabuni. Àwọn mùnáfìkì nù. Ogun tá nábì orí sẹ́ni. Sallallahu alayhi wa sallam. Al-ulama'u warasatul anbiya.
gbogbo ẹni tó o bá fẹ́ jọ irú àdánwò rẹ̀ ó sì ọ́. ẹ máa jọ ṣí àyẹ̀ mi. ó lè má pọ̀ tó tiwọn àmọ́ yóò sì ọ́. Babalágége lèmi fẹ́ jọ. dáàmọ́lá hayata. ó ní orí àròká. Allah yàrá mo wá ní àlọ́hù. ó tẹ̀ wá láìkí máa yẹn gan-an ọlọ́run ló mọ̀gbà tó kọ kádàrá rẹ̀. Allah nítorí owí èmi ò wí tèmi. Allah Babalágége ní jẹ́ bẹ́ẹ̀. dáàmọ́lá hayata. gbogbo wí ń wí tèmi. ò bú mi jù bẹ́ẹ̀ lọ pírọ́blẹ́mù ẹnu. ní tí gbogbo ayé ò fi mọ̀ pé inú àkàndá ọlọ́run ni bàbá òun. òun ni pé kí ló tó jásí pé n tó bá sọ ni gbogbo yín máa dì mọ́. Allah ẹ máa kó tíra jáde nítorí ẹ̀. kí lẹ̀ ń wò tẹ́lẹ̀ tíra yín kí ló dé tẹ̀ tu online tẹ́lẹ̀. Allah tó wá jásí pé n tóun nìkan bá sọ. ẹ wá kó tíra jáde. ẹ wá bẹ̀rẹ̀ ẹ wá kó tíra jáde. òun nìkan náà ló kù ní hayakallah. amina wallahu yarfa'uhu. ẹ̀yin fẹ́ faṣọ yí ẹja máa la ọlọ́run sì ń gbé e ga. wa yabtaghi adimahu wallahu yabnihi. gbogbo ẹni bá fẹ́ràn nẹ́bì. sallallahu alayhi wa irú sallam. àwọn àmì wà nẹ́bì ó ṣe. Allah gbogbo ẹni bá fẹ́ràn àwọn ẹni ọlọ́run irú àdánwò tí wọ́n kàn án yóò ṣe é. yóò máa ní wọ́n sì sọ báyìí fún wa náà. wọ́n lẹ́gbọ̀n wọn ni ọ̀tá wọn. tiwa náà máa ń rí bẹ́ẹ̀. Allah ẹni tí ó jọ mọ̀ pé dandan ni yóò ṣe é. nínú ìyá àti bàbá ta ló fẹ́ràn ọmọ jù. ẹni tó fi wá mọ̀ bẹ́ẹ̀ ipe ìfẹ́ yẹn máa ń lapa. tí oyún bá pé sínú ìyá tí ìyá yẹn bá wá da pẹ̀tẹ́ gbóná sára àbí sọ́wọ́ ẹ rí i pé tán bá bí ọmọ yẹn yóò hàn ní dèdè bẹ̀. Allah yóò hàn ní dèdè bẹ̀ lára ọmọ yẹn ẹ rí i pé àpẹẹrẹ àpá yẹn yóò hàn lára ọwọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ rẹ̀ yín lè yín rí ni. ìyá yín èdáná ni. ìtúrì náà ti ń jẹun. ìtìrì ni ó ti fàyè jẹ ìtìrì kíní burúkú. ó ní òjẹ́ kásàkárì rẹ̀ lè mọ̀ kí ló wí. máa fi lè bàrí yàtì káfàtà àṣìbà fọ́nrìn ti pín àgbo. àwọn kan wà bá yín nísìnyí o àgbo tèmi ń kọ́. kíní ń ṣe àwọn èèyàn gan o ẹmẹ ìhà tán o. fọ́nrìn ti ń kó kí ó mọ tí ń ṣẹlẹ̀ ni. Allah àwa lè máa fi bàrí yà. máa fi lè bàrí yàtì ọjọ́ bí àná Muhammad tá à ń ṣe yìí. káfàtà àṣìbà n tó jẹ́ amúrasí báyìí ìnáwó yìí pọ̀. Allahu Akbar. àfi bí ìgbà tẹ́ ẹ̀ máa ń tẹ́ ẹ fẹ́ fowó sí. kéèyàn pẹ̀lú wa ká máa bọ̀ wá látẹ̀kọ́. ó ní gbàjẹ̀gbẹ̀jọ owó ni o. torí Àbújá náà ti ń pín owó Èkó náà ti ń ná. ayà gbogbo olúláyé àwọn Èkó la mọ owó náà jù. alhamdulillah. ìyẹn mọ owó náà kò sí wá ní màá gbà tó fẹ́ ná yẹ̀pẹ̀ ni. Allah ẹ wá wo iye èèyàn tẹ́ ẹ fún bẹ́ẹ̀. tẹlifíṣàn ni òun ni ó yàtọ̀ sí Tinubu epo wá owó lẹ fi gbé kalẹ̀. Allah èèwà ṣe nítorí kí wọ́n lè mọ̀ pé mo mọ̀ ọ́ ṣe nítorí ìfẹ́ ànábì mi. sallallahu máa fi lè bàrí yàtì. ẹ púrúfù pé nínú gbogbo ẹ̀dá kò sí ẹni tẹ́ ẹ lè fi jù ànábì. káfàtà àṣìbà wájìnà mani hawa máa kọ́dá wá. ta ló ń tọ̀hún nínú èèyàn ní abálìjẹ̀nu táwa fi jọ ànábì pé irú tá ànábì rí kọjá láyé òun náà sallallahu alayhi wa sallam. ẹ wò ó kíní kan máa yà mí lẹ́nu lára ànábì. sallallahu alayhi wa sallam. gbogbo ọ̀nà ibi téèyàn á gbàgùn kè tí wọ́n fi pèèyàn léèyàn láyé ọlọ́run ò gbà kò kí ànábì gbàbẹ̀. sallallahu alayhi wa ibi tí sallam. wọ́n máa kájú kò lára èèyàn pé
ẹ filẹ̀ kò lè jẹ́ nǹkan mọ́ ibẹ̀ lọ́lọ́run gbà nábì gbàgbọ́ sallallahu alayhi wa sallam. ibẹ̀ ló gbà ká sallallahu alayhi wa sallam. ká ní olórí ire ni olóbi láyé mọ́ Allah. sallallahu alayhi wa dábàá sallam. bẹ́ẹ̀ mọ̀ sallallahu alayhi wa sallam. dáyẹ̀ ẹ̀ mọ̀ sallallahu alayhi wa sallam. wọ́n gbà á tọ́ ni odidi ẹni tọ́lọ́run rán sílé ayé tí ò sírú ẹ̀ Allah. ẹlòmíì ló wá gbà á tọ́ sallallahu alayhi wa sallam. èso bí ẹ gbọ́n ná sí ẹsì tíràké ni àbẹ́rí yín dàrú ẹ fi sọ pé bàbá ànábì sallallahu alayhi wa sallam. yóò wọná sallam. sọlọ́run máa fi àìdá sẹ̀san dáadáa ni Allah. ṣé máa fi ẹ̀san dáadáa ní máa fi san àìdá ni ṣé máa ń fẹ̀san àìdá san dáadáa ni Allah. kèésì ẹ yẹ kẹ́ ẹ mọ̀ pé bá ànábì ti tóun ẹ̀san dáadáa àwọn òbí rẹ̀ lọ́lọ́run fi yọ ń bẹ̀ sallallahu alayhi wa kí ló dé sallam. tí kò fi lọ Fìràhónà lára bàbá ànábì. Allah ma khaba qutun madihu wa lam tazal lil qadihina shaqawatun mimma yura. orí tí ń ká ya afá kan ló kọ́ ń lù lọ́rin Ìlọrin yìí pọ̀ ó pọ̀ gan-an sẹ́rí gbogbo ẹni tó bá fẹ́ ti Ìlọrin wó lérí ibẹ̀ ló máa wà láyé ẹ̀ máa tán sí. Allah. wọn à lóò mọ kéwú ó mọ gbogbo ohun tó lè wù kẹ́ ẹ gbà nínú kéwú yìí wọn à lẹ́ẹ̀gbà àmọ́ nǹkan kan náà ni sálùbáríkà yín bá wà ní. Hayya. o lè bá wá gbọ́ dáadáa intan proof pé bí tẹ́ ti dénú. àwọn ẹni tí wọ́n lò bẹ̀ lánàá sí àwọn ẹni tí wọ́n ń lò bẹ̀ lénìí ṣé wọ́n ṣiṣẹ́ tó tàwọn tàná ni. Allah. Rárá o. wọ́n á ṣiṣẹ́ tó tó bá yẹ pé déédéé wà tí wọ́n ń wù ní mọ́tà nísìnyí kò yẹ kí wọ́n rí èèyàn mọ́. kò yẹ kí wọ́n rí èèyàn mọ́ ibi tá à ń púùfù pé ibẹ̀lẹ̀ ti lè ké wá ibẹ̀lẹ̀ ti gbàgbá ibẹ̀lẹ̀ ti gbàwó ni dèdè ìwà tá a bá tẹ ànẹ́bí ń wù sallallahu alayhi wa sallam. ẹ wo gbogbo ilẹ̀ lárúbáwá pátá kò sílùú tó kálá tó tó wọn adájú. agbogbo àdíìsì náà lẹ́ka ẹ̀ka búnú májá ẹ̀ka búnú tẹ́míà Sunan Daud. ẹ̀ka súnánù Dáúdù gbogbo ẹ̀ náà la kà kódà ẹ̀ tún kà fáwọn Boko Haramu ẹ̀ tún kà fáwọn bandit òun ti bẹ́ẹ̀ náà Allah. wọ́n tún jiyàn gbé sí mi. Allah. Amẹ́ríkà ló máa sọ́ọ̀fù pírọ́blẹ́mù. Masha Allah. sáwọn tẹ́ ń pè ń kèfèrí nù. Ma khaba qutun sáwọn tẹ́ ń pè ń kèfèrí nù. madihu wa lam tazal. nígbà tẹ́ tún gbọ́ pé wọ́n sọ bọ́ǹbù kan mọ́. wọ́n sọ kankan mọ́. wọ́n tajẹ́ tiwọn. látijọ́ yìí tó ń tàdí sí i. olókìní ti dé kí ló dé tẹ̀ ká múrú bẹ́ẹ̀ lò ẹ wo iye àwọn ọmọ wa tí wọ́n ń sọ lọ Amẹ́ríkà tí wọ́n ń bó ẹbí àwọn tí wọ́n ń sá lọ London tí wọ́n ń bó ẹbí Allah. àwọn tí wọ́n ń sá lọ Canada tí ẹbí wọn tàtàrà wọn jéèyàn. Allah. ẹ̀sọ́ ẹbí mélòó ẹ̀sọ́ ọmọ wa mélòó tó lọ ṣiṣẹ́ ní Saudi tí ò sunkún. Allah. 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 ẹ̀sọ́ ọmọ wa mélòó tó lọ ṣiṣẹ́ ní Cairo tí ò kíkàjẹ. yóò máa. kí ló dé tá a já san ọ̀rọ̀ tá a já san kéwú tálùbáríkà yọwọ́ kò mẹ́. Illallah. Alimi Shafi'i. ní tẹ́ ń nà ká sí pé kèfèrí ni wọ́n àwọn náà ń wúlò fún wa fóònù tó ń lò ta ló ṣe é Kèfèrí Allah. pléènì tó ń gbé lọ ájì ta ló ṣe é Kèfèrí Allah. fáànù tó ń gbà sára ta ló ṣe é Tọ́. àdíìsì rẹ kí ló fi bíúdì. Allah. Alimi Shafi'i. Fil qiyamati ghayruhu. ó tún padà síbẹ̀ ságọ̀ La àgọ̀. ẹ má jà fẹ́rí fáwọn tó bí wálẹ̀ o. Lil muslimina lil mu'minina bima ata. àwọn tó bí wa ni wọ́n máa ṣe sàárà ẹdín nísìnyẹn ni a máa ṣe sàárà mọ́. Ẹ fẹ́ bọ́jà tàná jẹ́.
ẹni a máa ṣe mọ́lídì mọ́ ẹni a máa ṣe súnná mọ́ ẹni ká máa ṣe súfí mọ́ Iyakumullah. ẹni a máa ṣe sàlátù mọ́ Sallallahu wọ́n wo alayhi wa gbogbo àwọn sallam. kéékèèké kan tán wà ń bẹ̀ oorun ti kùn wọ́n lọ tí wọ́n ń ṣàjásà tí wọ́n ń pariwo wọ́n ń wò pé wọ́n bá ń ròyìn àbáǹda Ṣéègù. eléyìí ó jáde lónìí ẹ̀bà ní ń wá lọ sáwí Allah. ẹ̀bà Ló sọ mí di mùrídì. òun ló sọ mí di mùrídì ẹ̀bà ń la wá jẹ la fi níláárí báyìí lẹ́nu Allah. òun ó jáde tí yóò jáde Bẹ́ẹ̀ni. gbogbo owó mi ní àtẹlọgbà ọmọ aláìní wo ló náà ká tó sọ pé ẹsọ òun dolórí rẹ̀. ń bo owó skul yìí ló wọ́n jù ilé ìwé tẹ́ fi kọ́ ọmọ tálíkà mélòó ní bẹ́ńbẹ́. ọmọ tálíkà mélòó ní bẹ ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n náà ẹ fa àdísì jáde kí ànábì sọ èbórí. Sallallahu alayhi wa sallam. Ó ṣe ọlọ́run tí ò gbọ́n pa. èèbó tẹ̀ ń fò yẹn bídàn. Wallahi. ńgbà tí èsè pé eri yín ò pé ẹni bàǹdírí ò bá nàbì láyé Sallallahu alayhi wa àbí sallam. wọn àlù bàǹdírí sí ànábì létí Sallallahu alayhi wa sallam. àbí wọn àjókòó wírìdì Lójú ayé ànábì. lójú ayé ànábì kí ló dé tẹ̀ ń kọ̀ǹdẹ́mù ẹ̀ Allah. tó já sí pé tiyín tẹ gbédéhùn òun lẹ fẹ́ sọ kó dáa jù Allah. èyí tẹ bá lọ́wọ́ àwọn bàbá yín ọ̀dà Allah. bẹ́ẹ̀ ti dàgbà àwọn tànánù àwọn tọ̀ ló dàgbà tí iná nù. Àlẹ́mí ṣàfihàn fìlìkìyàmẹ́tì gairuhu. ọ̀nù jẹ́ yorùbá ní Muhammad dáadáa. Lílí mùsùlùmí nàlímọ́mìnì ìlàmì máa tán. ẹ bá nígbà tí wò ní mí àjọ dàtìra wa nù ni. bó náà tẹ̀sẹ̀ fẹ́ rí tiwa dànù ńbo wọ́n dànù tì. àfi ká wá múra àbá àríbidé sí bẹ́ẹ̀ ti dì í mẹ́rù yìí tẹ́ múra yìí kí làákàyè wọn má sùn rárá. Allah. mo ń sọ ní kwásù Náà. mo lẹ́yìn ọmọ wa yìí Bẹ́ẹ̀ni. ẹ múra dáadáa Ẹ múra o. àwọn pàṣẹ́ntéèjì kú àkànbẹ tí wọ́n fi ń dùn wá tá a rí gbà tá a sì rí pé àwa la ní ẹ wá bẹ́ẹ̀ ti débẹ̀ lọ gbà wá Peter wo òde abẹ́jẹ́ débẹ̀. peter wò dé abẹ́jọ́ ẹ débẹ̀ bàbá mi ń ṣe jálà bí èmi náà ṣe ẹ bílẹ̀ Nǹkan mi tó ti wà lẹ́yìn nígbà yàrá míì ti mi. wà wọ́n ń pín owó tiwa náà mọ́nú owó lásán rọ̀ Allah. lọ́dọ̀ wa Allah. ẹ dìde ẹ wá lọ gbà wá Ẹ lọ sójú wa. bẹ́ẹ̀ ni wọ́n ń pín owó wa àwọn sáláfí àlùsùn náà ń gbà á. bí tí mo lọ nìyẹn àwọn náà ń gbà á kò dẹ̀ sí owó tó dùn jẹ tó tó owó pọ́lítíìsì. Allahu akbar. àwọn àfáànkánù yẹn ń gbà gan ilé haúsá yẹn wọ́n ń gbà gan Gán. mélòó làwọn àrígbà kí làwọn àrígbà tán bá ti bẹ báyìí ó ti ní pàṣẹ tí ó wọ́dọ̀ yín Allahu akbar. èwo ló wá dọ́dọ̀ wá ń bẹ̀ kò sí àárí ẹ wá lọ wò ó àwọn TMC àbí kí náà ń wí Bẹ́ẹ̀ni. àwọn ọmọ wọn pọ̀ nù fásitì bàjẹ́ Bẹ́ẹ̀ni. àkà dépin ni wọ́n ń kàwé nísìn wọ́n máa wá fi wọ́n sínú ọ́fíìsì kọ̀ọ̀kan. Wọ́n ń lọ ẹsẹ̀ wọn mọ́ bí gíga gíga. nítorí kíni wọ́n ń palẹ̀ mọ́ àti wó dáúlà ni Allah. nítorí tí ìjọba ò bá fọwọ́ sí kìí ṣeéṣe. Allah. ọmọ tẹ bá rí tó bá lóun fẹ́ rìn nàwé máa lọ. Allah. mo wá rí kinní kan bọ̀ Naam. ẹ dákun sọ̀rọ̀ náà ni mò ń sọ yìí. A'anakum Allah. ìgbà tí mo máa ń lọ sọ́dọ̀ ṣé Ahmed Bamba Rahimahullah. à ń lọ prógámù Allahu ẹlẹ́ẹ̀mejì dawlatahu. dáúlà wọn kẹ̀. Alhamdulillah. ṣé Ahmed Bamba yìí gbọ́rọ̀ rẹ̀ rí ìgbókọ̀ rẹ̀ rí láyé Radiyallahu ta'ala ẹni an. ṣé Adam mo ti kọ́kọ́ gbọ́. Radiyallahu ta'ala an. níjọ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ṣé Ahmed Bamba wọ́n sì tún dìde àwọn èèyàn nu mo dìde fún wọn. Radiyallahu ta'ala an. ìjìnlẹ̀ lahu Allah. ni wọ́n á wò pé bí bàbá yìí ṣe tó yìí lánàá tó dìde fún nígbà tí mo dé ayé wọn mo rí pé Allah. àìdókòó bá bẹ nìkan rí Lóní Òṣogbo ẹni tó kó bá bóun.
àwọn players ti ń gbowó jù àwọn ọmọ bàbá ni Allah. àwọn mùrìdíyà ni Mùrídíyà. mùrìdíyà ni ẹ̀rí kan tó fẹ́ nu ojú tó kájẹ sí sókè Bàbá àti tí á tì mí wà ń bẹ̀ mùrìdíyà ni. Allah. so wọ́n gbé àsìrárù yẹn wọ Ọ́fíìsì yẹn. wọ́n gbé wọ fídìí Wọ́n kàn sọ lẹ́nu. oògùn ni wọ́n tẹ̀sí tí masini ó máa pariwo ó kọ ọlọ́run masini ó pa ni Allah. ó kọ ọlọ́run yóò pa masini ni Ayya. kò ní dún Ay. ṣèbí wọ́n tẹ̀sí wọn kan tó gorí fídìí wọ́n àti muhammed pati mi ń bẹ lára ẹ̀ wọ́n náà ń bá wọn ṣe kò sí kẹ́kẹ́ ẹ̀rí rẹ̀ dàrú mẹ́wàá ń bẹ wọ́n sọ ọlọ́dà bóyá kò ní wọlé Allah. kan ó ní òsì ogun ó lè jà gan lẹ́yìn ogun kówókówó ogun owó kíkó òun nìkan lẹ́jà Ogun gbé wiri. lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mọ́ mò ń sọ eléyìí fún gbogbo mùrídí tí ń bẹ ń bí báyìí Allah. ẹja síríọ́sì gan-an Masha Allah. nítorí kíni Naam. mùrídíyà wọ́n ní bíríkìlẹ̀ wọn Tọ́. wọ́n ní kápẹ́ńtà wọn Tọ́. wọ́n ní ẹnjìníà wọn Tọ́. gbogbo nǹkan náà ní tí wọ́n èlé rẹ́ǹtì ẹ̀ La ilaha illallah. ṣèbí Saudi ń lọ rẹ́ǹtì àwọn tí wọ́n wá ń kọ́ Kaaba ni Yé. àwọn tí wọ́n tún ṣe mùrídíyà ló ní gbogbo àwọn kásì Allahu akbar. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá dẹ̀ dé ibẹ̀ ní gbogbo Áfíríkà kò sí mọ́sálásí tó fáìn tó mọ́sálásí mùrídíyà Mùrídíyà. ní gbogbo Áfíríkà ni rọ́ọ̀gòdì ni sẹ́mọ̀ pé irú kìíní yìí nísìn ó lè jásí pé wọ́n kùn ní rọ́ọ̀gòdì ní gbogbo tí ń bẹ La ilaha illallah. kíní ni Senegal. Senegal ni ìlú yẹn náà ní ìlú Sheikh Ibrahim Niass Rahimahullah. but ó jìnà síra wọn ẹ bá bọ́lẹ̀ ní 6 hours journey. ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ rẹ̀ bíi látẹ̀kọ́ Sí sí Ìlọrin. Ìlọrin túbalẹ̀ lọ Allah. àwọn pọ̀pin Alhamdulillah. tẹ́ ẹ bá dé airport wọn fọ́tò ṣé mo tàkọ́ àbí fọ́tò Buhari òun lẹ́bàá Kayya. kódà fọ́tò president ẹ̀ níri Kayya. fọ́tò ní airport fọ́tò ṣé fọ́tò Khalifa lẹ́bàá nínú airport Ibn Baki. wọ́n ń jáde báyìí fọ́tò ṣé Ahmad Bamba lẹ́mọ̀ Radiyallahu ta'ala anhu. lẹ́bi débi tẹ́ lọ Allah. kò sì sí tí wọ́n fi dára tó ju tẹ̀sùbà lọ. Masha Allah. mọ̀tàmọ́rù tá a ṣe lọ́njọ́ ní Bẹ́ẹ̀ni. wọ́n fún dọ́kítọ́rù kan ní mọ̀ọ́dún lérí Hayatu Sheikh Rahimahullah. ó lóun wádìí òun gbọ́ pé ṣéwù kàlùkùránì tó lé ní 8,000 ládàákà fúnra wọn kìí ṣe pé àjọ kà á pẹ̀lú jàmá. Allah. ogun táwọn jà tí wọ́n ṣẹ́ àti ìrẹni tó dárú ẹ̀jà tó ṣẹ́ rí Illallah. òun nìkan ó dagun ó lóun ò fẹ́ òyìnbó nílùú àwọn wọ́n sì padà filẹ̀ wọ́n ti stọ́ọ̀pù rẹ̀ mọ́. Allah. òyìnbó tó lóun ò fẹ́ lẹ́yìn wá lọ gbé wọnú Saudi bí tí mo ti lọ nìyẹn o. Masha Allah. sẹ́ẹ̀rì tí òbí bá ti ṣiṣẹ́ kalẹ̀ ọmọ yẹn dá kò dá ó ṣiṣẹ́ kò ṣe yóò máa jẹ sí òbí ẹ̀ lónìí. Allah alákínà. òun ni òbí gbọdọ̀ fi múra ṣiṣẹ́ rẹ̀. nítorí tí ire yẹn bá dé sí ọmọ àwọn tí wọ́n fẹ́ gbà lẹ́nu ọmọ ló kọ́ ìfò. wọ́n ti fẹ́ gbà lẹ́nu babalágége. Alhamdulillah hayata. ó kàn nínú bí ọgbà dàpọ̀ rẹ̀ ni kí ló ń bínú sí kí ló ń ṣe agbókò tiẹ̀ náà olúwa ni òfin sí wa lẹ́nu. babalágége ò ra pléyàsì. Alhamdulillah hayata. pléyàsì ló ń wà àti ẹgbà ní títì ẹni tí màá rí sọ̀rọ̀ máa rí. ó ti dá mi lóhùn kò sì ní sọ wọn pé ó sì ṣe wọn gbọ́ pé wọ́n bọ́ sí báwọn ọ̀pọ̀ ṣùgbọ́n torí kò rọ. òun ti bẹ́ẹ̀ náà a sì tún mú àwọn máa dánwò. Masha Allah. kò fẹ́ wá pé mi
ní tó kò ní pé alhamdulillah ó pé mi pin. alhamdulillah. ẹ dákun kí mo rò kù táwa nù ayé mi. alhamdulillah. kí ni wàá gbé mi lẹ̀. wọ́n ń sì ní ṣẹ́yà. على منازله وجعله قبلة تعظيمه وتنزيله وجعله قبلة تعظيمه وتنزيله. ẹ wo jọba nàbí Ibrahim ń tọrọ. alayhi salatu wa salam. sí Kaaba tó kọ́kọ́ gbé wàásù ní nẹ́ẹ̀sì tó hajj. يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج èèyàn mélòó ló wà ń tẹ jóná lọ. ẹ wo iye tí wọ́n ń gbé ní wàájì tó yẹ kí wọ́n rérò. iṣẹ́ ìtàná ní gbèyàn lọ. iṣẹ́ ìtàná ní gbèyàn lọ. kìí ṣe tèmi. iṣẹ́ òun làwọn tèmi ṣe. wọ́n kàn jí ìbọn ní iṣẹ́ òun náà ṣe. àmọ́ àdúrà nẹ́bí Ibrahim yẹn tọ́lọ̀ ń sọ pé mo gbà á. Gbàmà ọlọ́pàá tó ń kú náà wà sábà ti pé fọ́ọ̀mù wa pọ̀ wà á wulẹ̀ bínú kú. Ayé ẹ̀ máa bàjẹ́. Òtún bẹ́ẹ̀ lọ, ìkọ́ ìsí ọwọ́ wa kó wọ́n ti parí ẹ̀. Níjọ́ tí grandfather ti wá ń lọ sí lọ wọ àdúrà. Grandfather ti ẹ̀ wà òun tàbúrò. Òun sàdúmọ́nù. Wọ́n fẹ́ máa bí kọ́lá náà wọn fẹ́ máa níṣe. Ojú ara wọn, òun ló fi jáde gbogbo owó òbí tó wà kílẹ̀ yìí. Sísí ọmọ kalẹ̀ kó lè máa jẹ fàlọ́run. ní dákẹ́ àdúrà fún ọ. Wọ́n ní dákẹ́ àdúrà fún ọ. Sísí ọmọ kalẹ̀. Ṣáàlìmí. Ẹ̀fọn ọba tó wọn. Wọ́n ti ṣe ẹ̀rẹ̀ kalẹ̀ ní. Èmi àti ẹ iṣẹ́ wo la ṣe kalẹ̀ ní sí ọmọ. Ẹgbẹ́ yóò máa pè é lápá. Ẹgbẹ́ yóò máa náà ṣe kárí. Ẹgbẹ́ yóò máa tó pé ẹgbẹ́ hàn. Ẹgbẹ́ yóò máa tó pé ẹ̀mọ́ tó kàn. Ní tẹ̀ ń fowó ṣe. Àwọn tẹ́ ẹ fẹ́ jọ ìdílé bá ti sọ fáwọn náà láti. Èrè nílẹ̀ ìlú ẹ máa rí sí èrè ìdí náà lọ́la. Nígbà omi fílà lásẹ̀ ṣé wúlé. يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. Ẹlẹ́kùn ṣe ètò tó kú sọ o. Ló bá nábì tó bá ń gbọ́ mi yé. sallallahu alaihi wasallam. Èèyàn kì í wájú òkú yìí. Inú rẹ̀ máa tàn lọ́lé. Ó gbòógé. Wọ́n ní orúkọ wá sí. O tún wá ń ṣèké ìrànlọ́lé. O ní owó orí ìfẹ́ bọ́ọ̀lù. Bí kálukú bá ń lọ lé nísìnyí, ó máa ronú pé bóòlù ẹ̀rọ yóò ti mú gbogbo ọ̀hún. Ṣé mo ti ṣiṣẹ́ tẹ́yìn ìlú ní ìgbà báyìí? Ọlọ́run máa mà tí ì jẹun pàdé mà. Ṣé yà ò ní kí àwọn ọmọ mi sáwọn máa mi ò ní pèpè ránṣẹ́? Ọ̀wá àsìnà. Iṣẹ́ ànábì Ibrahim alayhi salatu wa salam. tọ́lọ̀ ń wí níjọ́ kìíní àná. Gbogbo ẹni tí ó bá kó jọjọ yóò bẹ náà pé kó má lójú òun kó má tù lẹ́yìn. Masha Allah. Nítorí èrò èyí kò lágbàdé bí èrò ọ̀la. ó yàtọ̀tọ̀ sí Ó yàtọ̀ lérò bá tán lè sàláàtì o ẹnu kò ní tò lọ́wọ́. alhamdulillah. Ní a máa sọ fáwọn ọmọ àdúgbò mọ́tò wọ́n ní mi ní owó ní ìjẹta fún lórí ìrìnnì. Ọlọ́mọ gómìnà tó bọ̀ gbọ̀dọ̀ ní tí òjò dá fún ọ pé ó fi lọ 2025 kan. Òun náà ní fún ìjọba rẹ̀ ní ìdílé sọ fún ọ. Ọ̀yọ́ kúrò gbogbo bá máa ń wọlé àwọn ẹni ọlọ́run. Àbúrò mi ò tún tẹ̀lé. wọ́n ló máa ń yẹn tó dájẹ́ nìkan lọ. Torí pé láti ọ̀hún pẹ̀lú wa lówó ju gbogbo wọn lọ fún un. Mélòó owó Amẹ́ríkà ní bàbá ti ṣe? obìnrin ni ó lé. Tóbi wọn lé lé. Ọmọ bàbá mẹ́rin wọ́n wà lóde. Wọ́n sì ní dandan gbogbo amẹ́rẹ̀ rí lẹ́tọ̀ọ̀tọ̀ sọ̀rọ̀. Ó mọ̀ pé bàbá ti òní bá lù. Ìwọ náà tí wọ́n bẹ̀. wọ́n sì wà ń bẹ̀ wọ́n tó wà ń bọ̀. Àbúrò ló mú ọ̀rọ̀ sọ̀tọ̀ ayé ẹ̀ ti ta. Ó ti ṣe kí ni? Ó ti ta.
òrónú kí ló dé ọmọ ọ̀rọ̀ mẹ́rin mẹ́rin hosni ìsìláàmù ìmọ̀lẹ́ ìtọ́jú lọ́yà ní. sọ́wọ́n náà máa kẹ́ ojú mòdìrú lọ èrò bàbá rẹ̀ ń bí mu àdúgbò. Sẹ́ni kan lè yín. sẹ́ni kan lè yín. Rọ̀tọ́lá tó bá ti sàánú wọn lọ́dún tí wọ́n wọlé. lọ́dún tí wọ́n wọlé ń tó kọ́. ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́n sọ̀rọ̀ àti lọ́dà àríṣìlẹ́sì ìṣe wọ́n wá ní ẹgbọ́dúgbọ́ ìyàwó kan ló burú jù ìyàwó kan ló fẹ́ràn jù kí n tiẹ̀ ń bẹ̀ èyí rẹ̀ dàbí tí bàbá rẹ̀ náà ní ìfowó fẹ́ràn jù. Iṣẹ́ ìjà máa jáde. bọ́lá ní sùn áná. Bọ́lá ní sùn áná. ẹlẹ́gbẹ̀ẹ́ dáná lọ́lé. Bọ́lá ìfọ̀ àbáyé náà máa bọ̀ lẹ́dúró. Sọ́dọ̀ ìgbà sí ìrántí lílá máa. nínú tí ẹ̀jẹ̀ kí ẹ máa ṣe yọrí nù. Báwo lẹ́dúró. Sàlẹ̀ ìgbà sí ìrántí lílá máa. ọmọ mọ́sálásí lọ kírun ni. èwo ni ká ìyáálé ni máa ń wá mọ́sálásí dédé ìyàwó èèwà dédé kí ló kọ́ pẹ̀lú bí àwọn ènìyàn náà ṣé dání wa ń bẹ̀rù. Gbogbo ìgbà ní sẹ́yìn dáná lè ju. gbogbo ìgbà ń sẹ́yìn dáná lè ju ní ìdí ẹ̀rọ pé tó nírú rẹ̀ ní ẹ̀kú mi. àmọ́ ṣé gbogbo èèyàn ni ó máa tẹ̀jú. ìyá wa ó dá tó tẹ̀ dásí pé ìyẹn kọ́kọ́ sí ìyálé ṣé ìyàwó kejì gbogbo rẹ̀ jẹun yóò ti gbàjọ ọmọ ọkọ̀ iṣẹ́ tó wá náà kò ní jẹun. Báwo lẹ́dúró. Sàlẹ̀ ìgbà sí ìrántí lílá máa. ó wá yàtà ìyá oní wọ́n kàn ní a máa sọ̀tọ̀ láti ní kò gbé yàn sẹ́ni sí gbéyàn ni. Sallallahu alaihi wasallam. nítorí lọ sí ó ti lọ dànù sí tí ó kọ́ Allah. sẹ́ni sí sí gbéyàn ni. Ìdàlú sọ̀rọ̀ lọ́rọ̀. ó ti dànù sọ̀rọ̀ lọ́rọ̀ ẹlòmíì lónìí ha àbá rán àbá wa wọ́n bí ọmọ olóòrò wọ́n sẹ́rí àgbọ̀dún wọn kò ní kí èèyàn. Lẹ́nu wọ́rọ́ lẹ́nu wọ́n alásàlátù. ẹ̀mọ́ alásàlátù àgbọ̀dún wọn. Ẹgbọ́n àbò kéré rẹ̀ sí. kí ló kọ́ ọ̀sẹ̀ fún mi? ebi kọ́ wá rà pé ẹ̀kọ́ mójútó. ó rajà títí ó tún lọ ya ó tún lè yí owó ata lọ́wọ́ wèrè. níbi ànápa ni wọ́n ń ṣẹ́jú sí ọ láwọn ló kò ṣẹ́jú sí ọ. ẹ bá yorùbá nẹ́bù wa Muhammad. ẹ bá gba ẹja ni tí ó máa fẹ́ràn nẹ́bì. ọmọ ọgbẹ́ bẹ̀rù wọ́n bí tó ní tí pọ̀lú jẹ́ orí tí wọ́n sọ lẹ́yìn pé yí ni sọ̀rọ̀ wá ní òkú àlàmísì máa tún máa fọ́tú. wọ́n lè gbọ́ wọ́n lọ́bi lẹ́ẹ̀mẹ́ta ìbànújẹ́ rẹ̀ ti dùn mú. sọ́ọ́ ìgbòlá àràkà orí ìjọba yìí bóòlù àwọn ọmọ ti gbàgbé wẹlé yìí bóòlù àwọn ọmọ ti gbàgbé wẹlé yìí. Lọ́mọ mi tí ò ní ọkàn kan lè fowó sínú fídíò. ọ̀gá oṣù wa hàn Ó ti rán bẹ́ẹ̀ yóò mọ̀ lọ fi àwọn yẹn kí. bóòlù ó ti gbàgbé wẹlé yìí. ìpariwo àti ìlú àti kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó yẹ kí wọ́n náà sànú mi ó yẹ kí wọ́n náà sànú mi pé wọ́n náà ní bàbá ń lé láti pa. Bàbá ẹlẹ́gbẹ̀rún máa bínú o ọkùnrin kan obìnrin kan máa ń lọ ọ̀dọ̀ àndẹ́gbọ̀n Muhammad èyí tí wọ́n ń kú fún ẹ̀yìn alásàlátù ẹ má lọ bẹ̀ má ẹ má ṣe gbá má ẹ má ṣàwó má àṣírí wọ òtún ìkankan èyí tẹ̀ fọ́tò wà lálẹ́ Ilẹ̀ mi yóò gbó. ntí òde ká gbọ́wọ́ ti àwọn òun ní pé tí wọ́n kọ́kọ́ fi kóòtù wọn ni mánu. Ẹyin ọ̀sùn àṣà sẹ́lá. mánu ẹ̀yìn ẹ̀ sọ bí ni wọ́n ti rí ẹ̀yìn ni arábìnrin yìí máa wá lọ ọ̀dọ̀ ànẹ́bí máa ṣe lọ wáàsì
ọ̀rọ̀ ayá ìwọ̀n àgbọ̀njọ́ kan arákùnrin kan tí tájẹ́tì ẹ̀ tipẹ́tipẹ́ títí fọ́ sẹ́wọ̀n kí ẹlòmíì ń bẹ kí n tí òdúró lágbọ̀gbọ̀ àwọn máa ń gbé ọgbọ́n ní ṣe ẹran tó kù tó fẹ́ràn àti máa jẹ ó ti yẹ báyìí onídìí ń pàṣẹ pọ̀ bí ìgbẹ́gi ní bẹ́ẹ̀ wá onídìí ń pàṣẹ pọ̀ ní àbá sì ní ọgbọ́n owó ìdí ara sáwọ́dí lóògùn ní mánì. Tó bá kọ́lẹ̀ lọ́wọ́ ìgbà 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 tó. Kì í sì ń pàṣẹ pọ̀ báyìí ó ti tọ́ mi yé nínú ọ̀rẹ́ sọ̀rọ̀ ó ti mọ kí ó jù mí lọ ó ti tọ́ mi yé ó ti mọ kí ó dàbà lọ kí n tó dé lòdì dé òdì. Àìmọ̀ ti bá ìlọ tó. Gbogbo ìjẹ wa tẹ ẹlẹ́rìí ẹ̀ẹ́dí sunkún bàbá. Àkọ́kọ́ láti mọ̀ọ́mọ́. Àlejò yẹn fà yẹn lẹ́kùn. Mi níyà. Obìnrin yà máa wá lọ. Ọ̀dọ́kùnrin wa pàdé ẹ̀jọ́. Ó ní kó ló ń lọ. Bàbá yìí kò wá sí ní. Olóhùn lọ́dọ̀ àtẹ́bí. Kí ló ń lè ṣe? Olóhùn lè fẹ́ kọ̀ ní ìfẹ́ wà sí. Ọ̀dọ̀ àtẹ́bí ló lọ fún pẹ̀lú. Ó ní gbogbo ìgbàni máa ń lọ láwọn àsìkò kan tó máa ń lọ kó wá bọ̀. Ó ní bẹ́ẹ̀ náà lò ń bọ̀ tó wá lórí mọ́ bàbá ọ̀dọ̀ àtẹ́bí. Sallallahu alaihi wasallam. Ẹ dábọ̀ máa gbọ́ mi gbogbo èyí tẹ̀ ń wá. Ẹ ní wà wà lásán. Ó ní sẹ́ ẹlòmíì fún bẹ tó tóbi lọ́kàn rẹ̀ tó ju àtẹ́bí. Oníkòsó. Olóhùn á fi ọ̀pọ̀ tó ọlá òun fẹ́ tọrọ lọ́dọ̀ ọ̀dọ̀ kọ́lọ́dọ̀ àtẹ́bí ó ní kí ni olóhùn òògùn tó kùnkùn ó ní kọ̀rọ̀ náà ó lóun fẹ́ yẹ kó sí ní kọ́ọ̀bù rẹ̀ kí lójú rẹ̀ kóun rí ẹ̀jẹ̀ rẹ̀ tí ń ṣe kò olùkọ́dọ̀ òun ti fojú ẹlòmí òògùn obìnrin báyìí ó ti kó oṣù lára ẹ̀ pẹ̀lú ojú ó ti kó aṣọ lára ẹ̀ ìtẹ̀nu obìnrin bẹ́ẹ̀ ìtẹ̀nu ọkùnrin bẹ́ẹ̀ ó ti kó aṣọ lára ẹ̀ ẹlòmí bá ń wo ọkùnrin báyìí àtàkùn rẹ̀ yóò máa wù ú ní ìsọjú. وسلموا تسليما فقال لها بأنت عليك أن ترفعي رقابك. Ó yà ní láyà káàkù òkú máa ha. Àti kí tó ní. Níwájú ta ní èmi. Wọ́n bí ìdí fún mi tí ń sè. Sí ìyá ẹgbẹ́ mi mo bí ìjàrà. Bí bá bí ìjàrà ni yóò ti di wọ́. Fún ọmọ tí mo bọ́ìsì tí ó bọ́ìsì lè nínú ọ̀rọ̀ tí ò ṣe fara wé ọmọ ẹgbẹ́ nítorí pé nẹ́tíwọ́ọ̀kì àwọn ẹni tí mò ń lò san percentage bẹ́ẹ̀ni ṣé bẹ̀rẹ̀ ti ń gbà wọ́n gbà náà bí mo ṣe ń tẹ́jú bọ̀ tí ń bọ̀ òun ìgbẹ́ tó sára fún àdáni. lẹ́yìn ọ̀rẹ́ pè mí lóde àtàyè ìlú wa bí wọ́n ló fẹ́ bí mi ọlọ́run fẹ́ bí mi. Bílẹ̀ bá máa ń òfé tó fẹ́ mi. Ó dánù ìgbà àgbà àgbàdo yìí àbá ti parí ní àbí kí n ṣe ìwé àyàfi ń já. Nítorí sàṣẹ́wù ló dàbí mo tún wá dé ní gbogbo ètò àwọ̀ gíìnì ó wá ká mi lára pé kí ló dé tèmi náà jọ gíìnì. Ọ̀nà yìí ká mi lára gan ni. Mo ti ní bẹ́ẹ̀ mo ti ní bẹ́ẹ̀ mo ti ó lọ bẹ́ẹ̀. Amadi àti wáìtì wọ́n yé jara wọ́n yàn. Yẹ́pà fún nàbìyá báyìí ó lè wà ní tùndúsí. Arábìnrin. Ọ̀pọ̀ ìwé nìkan bá kí. Ó ní kò sí ìbáfọ́ ojú rẹ̀. Ọ̀rọ̀ kan ti wú ìwẹ̀ta lẹ́hùn sọ́lọ́lọ́wọ́ ìwé ọ̀la. Ní obìnrin yìí bá sí ní tó fi pàn lẹ́nu Muhammad. Ó sì ní kọ́ọ̀bù rẹ̀ tí ò yẹ kó sí. Ó sì tí ò yẹ kí ó sí. Èyí tí ò yẹ kí wọ́n ṣe nítorí àbá rẹ̀. Èdè nítorí àbá rẹ̀ ló fi ṣe wọ́n á ṣe báyé bá ti pè pọ̀ òdòdó. Ìtò lè fi mú ọ ni pé ká má bàa lọ àfa òǹdọ́kàn. Ó dájú pé òun tà jẹun lórí ara rẹ̀. Wọ́n bá ṣàyẹ̀ta fún ọ, ó ní májẹ̀mú tí èyí kalẹ̀. Wọ́n lè fi o fẹ́ jẹ ìdámọ́.
wọ́n lè ní o má jẹ gbogbo àti wọ́n ń ṣe ni wọ́n lè ní o má jẹ máa sọ o ti ṣàyẹ̀dá láti sìn tí o ní ìwé ìwé àbó ìṣèlú. ó bá sí nígbà tó sí ní arákùnrin wọn ó ní lè pàdé òkú pàdé ó ní kí olóòtú ọ̀fẹ́ Allah ó lè fi torí àlẹ́bí sallallahu alaihi wasallam. ó bá gbé ẹ̀kẹ́ sí ó bá fi ilẹ̀ ló dàbí ẹ̀yìn ìpàdé ẹ bá ti sọ ara tí mo sọ ní orúkọ asúnù mo ní ẹ̀yin ọmọ wa nítorí bá rí bẹ́ẹ̀ ti dàgbà òṣèlú báwa náà ká di àjẹbó sí obìnrin tá náwó sí ní olówó táwa ló ń bọ̀ àmọ́ tí wọ́n á sọ pé dáàbì rẹ̀ ń tó sì lò ní òṣèlú táwa náà ṣe é mọ́ mo kọ́ kiri kàkà ẹ̀mí lábẹ́lẹ̀ yìí sí òwú ẹ̀yìn ni ẹ̀mẹ́jẹ̀ẹ́jì náà ni ẹ̀wọ̀n náà yìí. ó bá ṣe ó ṣe tán ó wá tán ìkọ́kùn yẹn padà báwo ló ṣe olóhùn ti fi yẹ. pẹ̀lú ọ̀rọ̀ ti lè máa yọ̀tù. olóhùn ti tán obìnrin yẹn bá ń lọ ibi tí ń lọ padà ẹ̀mí rẹ̀ gbé ló dá irú kí ló ṣe fóònù haram ó bá padà ó padà sílé nígbà tó délé ẹ̀mí ìlú pé má gẹ́gẹ́ bí obìnrin tó lámàá náà ó bá fi ọkọ rẹ̀ ó ní ìdájọ́ ṣẹlẹ̀ lórí kí ló ṣẹlẹ̀ olóògùn lọ arákùnrin náà ti pàdé òun ó sì fọlá nẹ́bí bẹ̀rù nígbà tó bẹ̀rù ká nǹkan tó bẹ̀ ní pé ìfẹ́ ṣe káyì òun wá bá nẹ́bí bẹ̀rù nígbà tó ti bá nẹ́bí bẹ̀rù òun sì sí i ó lọ sí ọ̀nà àwọn ó fi ìyẹ̀rẹ̀ kan péré arákùnrin yẹn tó kó òun rẹ̀ bàjẹ́ irúfìlẹ̀ arákùnrin yẹn bá dìde ó bá gbọ́dọ̀ ànábì rẹ̀ sallallahu alaihi wasallam. ó bá lè fi ẹjọ́ fún ànábì ìgbàwọ́ mi ìṣe sìnà ó wá nítorí rẹ̀ tí wọ́n ti bẹ̀rù lòún fi ṣe kí ni ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ kó nára ànábì kò lè padà sílé. òkìdí náírà fi tàlúrì. ìwé dáná tí ó fún bẹ̀rù. tùmọ̀ àbára ní akínlẹ́bí yìí. bí tẹ́sí máa ṣe búrẹ́dì tó bá wá dáná sí tán. àbára ní akínlẹ́bí yìí sallallahu alaihi wasallam. tó ti kẹ̀ wá sílẹ̀ kan náà wá pàṣẹ fún pé gbogbo náà nẹ́bí ìdí ọ́ wọn náà lọ́nà nẹ́bí wọn ló nẹ́bí. fọ̀pọ̀ láti máa yí ọmọ wọ́kàrẹ́ mẹ́ta. ni ọwọ́ sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ ní ilé ọkọ mi gbogbo respect ni mo fún ọ lórí àṣẹ rẹ ìṣẹ̀lẹ̀ oṣù tó ń bọ̀. sallallahu alaihi wasallam. owó rẹ̀. ó bá ní yorùbá ní Muhammad adáwó tó ń bọ̀. sallallahu alaihi wasallam. ó gbọ́dọ̀ nínà lọ nítorí ànábì ọkọ rẹ̀ wá sílẹ̀ fún mọ́. sẹ́yìn pé wọ́n paná tẹ̀ kan kò ṣeé wọ̀ káàtó wá ní wọ́n dáná sí wọ́n wá wọlé wọ́n wá sáré wọ̀. ó ní o ti ní pa ìyàwó mi mo ti pa o o ti lè bá ànábì o ti tilẹ̀ fún mọ́ o ìníyàwó méjì ẹ̀rọ kan tí mo nílò o ní iṣẹ́ mo ṣe o ọdún bẹ́ẹ̀ ànábì mi padà lọ́lé. wọ́n gúrì lára ìyá. wá lọ wo ìṣesí tó wà nù ilé bẹ́ẹ̀dì. ọ̀rọ̀dé ilé ọ̀rọ̀dé náà tó lè ṣẹ̀dá bí ìwọ̀sẹ̀ tí ń tẹnu rí. nígbà tó débẹ̀ ó sílẹ̀kùn ẹ̀tọ́ wọ̀rọ̀ àwọn aláǹkó ó sábàdà sẹ́yìn ó wá rí pé kú lọ ó wá rí àwọn rẹ̀ tó jòkó láàrin ibi náà. ọ̀bọ̀dé sallallahu alaihi ó wasallam. jòkó kí ni wọ́n ṣe kí wọ́n ń sàṣàdájú pẹ́sẹ́ ìdínà Muhammad. Allahumma salli ala Muhammadin. Ilé àlẹ́bí tó níyẹn iná tó yẹ kó jó látara àti àlẹ́bí iná yẹn wá di èsì fún. Ìyàwó mọ̀ ìyàwó ọkọ rẹ̀ wá bá nínú iná
títún sàṣàlá àtúbà nẹ́bí. sallallahu alaihi wasallam. orí ànẹ́bí wá bí sallallahu alaihi wasallam. iná ọmọ ò ní tú ọ. amiina. iná ọkọ ò ní tú ọ. amiina. iná ayọ̀ ò ní tú ọ. iná ayé rí tó ọ. iná gbogbo tí ń fẹ́ ọ ò ní tú ọ. iná gbogbo tí ń fẹ́ ọ ní jó ọ. wọn lá nẹ́tí òtú arábìnrin yìí lórí ìjà nẹ́bí. wọ́n lọ lẹ́jọ́ tó ẹ̀mí nítorí bí ẹ̀jẹ̀ Muhammad. orí ìjà nẹ́bí lèmi àti ẹbí wá bí. orí bí ẹ̀jẹ̀ mi lèmi àjẹbí wọ́n ní. ọ̀ fẹsẹ̀ méjèèjì dúró. ó fẹ́ sẹ̀rẹ̀ méjì dìde dúró. àbágbà àjìlẹ́sí. fọ́ọ̀nù ìwé sí i. wọ́n máa ń gbìyànjú champion àárín àwọn ata ló ti gba ìpè. ó máa ń gbìyànjú ní champion. àárín àwọn òwò ni wọ́n ti gbèrè gbà. níta ẹbí ríro eléyìí ṣe nínú ìlú. ìdá ti fi eléyìí nínú ìlú yìí. ẹ bá dálẹ̀ lójú ẹ̀ṣọ́. bẹ́ẹ̀ bá dáhùn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ìgbàkúrọ̀. wá wọlé àwọn anítẹ̀ fi ṣe kọ̀wọ́ sí. wọ́n láwọn òkú. ọlọ́mọ àyè ìwé. wọ́n láwọn ẹbí ti àwọn sì lọ́jọ́ òkú. ọlọ́mọkọ ilé náà. ìfẹ́ lọ́wọ́ máa wò lọ́dọ̀ kó tó ṣe yìí. ìfẹ́ ní ọlọ́run ọlọ́run. ló fẹ́ràn àwọn ẹni tó pọ̀ bí. kátó tọrọ wọn. kátó tọ́ ní kátó sọ̀wọ́ náà jíjẹ. afọlọ́ ọlọ́run fẹ́ràn. àfọlọ́lọ́ bẹ̀rẹ̀ mo ọ̀hún. máa sọ fún àwọn ọmọ mi mo ní owó òwe ìbàdàn nǹkan méjì ló jẹ́ bẹ́ẹ̀ bù. àlàáfíà àti pẹ́ẹ́pẹ́ ìbàdàn ní ìlú ọ̀sán. ọlọ́run ń tẹ̀lé kí erí kí èsì. àmì ibi tó wu bàbá wa kó lọ tí ò lọ àwa ti lọ bẹ̀ àti lọ gbà wà. kí ló dé? àti lọ sí àjẹbá. ọlọ́run ìwọ ìrẹ́ ló dáná lọ ni ó máa jó nǹkan. ìyá ló dáná lọ ní ọmọ ẹjọ́ ìjà. ìrẹ́ ló wá wọ náà fẹ́ àná Muhammad lórí kó má jọ ohun tó yẹ kó jó. ìwé ló ti tó